Allahu ló lẹ́mìí òun náà ni wọ́n gbẹ̀mí kálukú ńgbà tó bá fẹ́ ààyè ò sí fún wọn láti ṣekú pa nìkan gẹ́gẹ́ bí wọn ò ṣe gbẹ lómìnira láyè láti pa ọ́ lábẹ́ òfin tí ṣẹ̀ríà wa mú wa ètò ẹgbẹ́ nínú rẹ̀ òfin ẹ̀pà àyàn wà ń bẹ̀ ṣẹ̀ríà sọ pé téèyàn bá ṣe ọ̀kan ní ẹ̀ṣẹ̀ mẹ́ta yẹ gbọ́dọ̀ pa tó ó túmọ̀ sí pé tẹ̀ máa ń lo òfin ṣẹ̀ríà ìkìlọ̀ lélẹ́yìí kí gbogbo ẹni tó létí ọgbọ́ kí gbogbo onílàákàyè kó jìnnà sáti ṣẹ̀ sọ́kan nínú àwọn ẹ̀ṣẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí lórí tó bá ti ṣe kò síbú yẹ sí o ẹ̀mí rẹ̀ lọ. alákọ̀ọ́kọ́ ẹni gbogbo mùsùlùmí tó bá yẹ kó gbàgbọ́ bí kò sí nǹkan kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi Allah ó sì tún gbàgbọ́ nípa Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìránṣẹ́ Allah gbogbo ẹni tó bá ti gbàgbọ́ bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ ṣekú pa ẹ̀ṣẹ̀ yóò wọlé ṣẹ̀ àfikọ́jọ́ kanu mẹ́ta yìí ilẹ̀ tó láǹfààní àti ṣekú pa èmi kọ́ wá ní pa o ìwọ kọ́ ló pa o òfin ni ó pa ìtumọ̀ pé táwọn máa lo ṣẹ̀ríà nù ilé ẹjọ́ ni ó dájọ́ ṣíṣekú pa nítorí pé tí wọ́n bá fòfin pààyàn wọn kì í pa òfin sán àmọ́ tó bá yẹ pé ìwọ lọ́kàn wó pé wọ́n lò ti ṣẹ̀ṣọ́ kan nínú àwọn ẹ̀ṣẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó kí wọ́n máa ti ṣẹ̀ṣọ́ kan nínú rẹ̀ ọlẹ́tọ̀ sí kí wọ́n pa lọ́ba lọ́ọ́ mú lọ́ba lọ́ọ́ pa àwọn èèyàn rẹ̀ nífẹ̀ẹ́ ọlẹ́ o táwọn èèyàn rẹ̀ bá pa ọ́ àwọn èèyàn tiẹ̀ náà tó fẹ́ pa àwọn náà àwọn ń parẹ́ ni ò ní tán. alákọ̀ọ́kọ́ at-thayyib az-zani adélébọ̀ tó ṣe zina ó ti níyàwó ó ti lọ́kọ ìbálòpọ̀ ti ṣẹlẹ̀ láàrin yín torí ìyàwó ti wọlé tí wọ́n sọ pé tí ìyàwó bá ti wọlé tí wọ́n da kọ́tìnì sílẹ̀ ta ló mú ọ lọ pé kọ́ ọmọ sọmọ ìyàwó rẹ̀ àtijọ́ òun ó ti dẹni tó ti di adélébọ̀ tó bá dánwò pínrín tó ṣe zina lẹ́yìn rẹ̀ ó ti jẹ̀bi ikú wọ́n ti kú pọ̀ lórí pé kí ló tún sọ débẹ̀ ṣé obìnrin lọ́ọ́ ọmọ ni ibo níyàwó ó ti mú obìnrin sọkùnrin ni wọ́n ọmọ ni ibo ọlọ́kọ ó ti mọ́kùnrin kí ló wá fẹ́ sọ débi zina rẹ̀ yíyá adélébọ̀ tó ṣe zina ó ní kí wọ́n ṣe kú pa yàtọ̀ sọ́mọge tó ṣe zina tí ẹnì kan nà ní ẹgbọgọ́rùn kí wọ́n sì gbé pamọ́ fọ́dún kan ẹ̀rí pé tó máa ń lo ṣẹ̀ríà àwọn èèyàn tí wọ́n bá ti pa wọ́n bá ti pọ̀ tó náà wọ́n zina pọ̀ bàjẹ́bàjẹ́ láwọn àwùjọ wa wọ̀nyí kọ́lá ló mẹ́tọ́ wọn pé kí á ní bẹ́ẹ̀ alimaru lónìí ó sì níyàwó lé alimaru péré lónìí tí ń ṣe zina sánsan ń ṣe kalẹ̀ dẹjọ́ tí ò ní rẹ́ni gbàálẹ̀ nítorí pé àìjìyà rẹ̀ láyé òfin ṣẹ̀ríà sọ wípé wọn ò ní ó máa bẹ lábẹ́ bólúwa bá ti ṣe fẹ́ níjọ́ gbẹ̀ndà òkè àmọ́ kò jìyà rẹ̀ láyé ní pẹ̀sẹ̀ rẹ̀ àìjìyà rẹ̀ láyé súnjọ́ ni ọba pàdé gẹ́lẹ́mà níjọ́ gbẹ̀ndà òkè àmọ́ orúkọ lájú ni nígbà tó ń kálẹ̀ ká ẹnìkan òye olùkótó ọ ẹnìkan ò sì yàgò tó ọ nítorí pé wọn ń dá ọ̀ràn àjọ fúnra rẹ̀ tó ò ní lè tán ó lè yẹn ṣe tán lọ́rùn àbúrúkú yìí iná ni ẹnìkan kọ mẹ́sẹ̀jì sí mi láìpẹ́ yìí náà àìdá lóun ló jẹ́ sí mi ó ní ẹjọ́ sà nǹkan kan sí òun sì fẹ́ wá bá yín torí òun ti gbìyànjú lọ sọ́tún òun gbìyànjú lọ sósì òun ọ̀rọ̀ náà àbáyọ àmọ́ òun rò pé òun ọ̀rọ̀ náà àbáyọ lọ́dọ̀ yín nǹkan tó ṣẹlẹ̀ ní kò ń ṣe zina àtìgbà tó ń ti wá ṣe zina òun ọ̀gbádùn má láyé yìí òun fẹ́ kẹ́ ẹ dákun kẹ́ ẹ fọ́ má mi ọ̀dá o torí yéṣu la kọ́kọ́ rú ẹ̀ ọkọ tẹ gbéra rẹ̀ wá gan ni tààrà eléyìí mẹ́sẹ̀jì ló ń kọ yẹn lè ti kí n pé wáò kò sí ìmọ̀ gán ní ìsèfọ̀ ẹ̀sìn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní alẹ́gbàá fa lọ́ba gbẹ́mi ṣé gbogbo yìí ló ní máa dolú ẹ̀ lẹ́bi pé karamba ní bàbá yìí ti pọ̀ jù torí pé yẹs àfòfin ṣẹ̀ríà àmọ́ ṣé alágbára pé ká lò ìjọba ti ń ṣàkóso lágbègbè ibi táwọn olóhùn ọ̀fẹ́ ṣẹ̀ríà kankan èyàn á lọ lu ẹnìkan bẹ́ẹ̀ sì gbẹ́mi mí kọ́lọ̀ ọ̀rẹ́ yẹn náà kọ́ dá yẹn lẹ́bi náà torí di eléyìí báyìí akramakumullah èmi ọ̀yà dáhùn kò sí ní tábẹ́ sí ọ̀ ti gbọ́ ọ́nù dánilẹ́kọ̀ọ́ pé tó bá sí irú ẹ̀rù Nàìjíríà ń bí àbí òyọ sọ́mọ tọrọ àforíjì náà títí láíláí tó bá wọ Allah láti foríjì hàn yóò foríjì hàn ọjọ́ gbèndé tó bá sì wù láti fi àjọ kò sẹ́ni tó lè sọ pé kí wọ́n dàdú kí wọ́n dá kínní ró ṣùgbọ́n náà mọ̀ kára rẹ̀ ràn náà ni wọ́n náà ṣe ń ṣe zina sọ alákọ̀ọ́kọ́ nù jama ọ̀dà nísìn ẹnìkan wọ́n fẹ́ yàwó àmọ́ pẹ̀lú yìgì tí ọ̀dà wọ́n wá bóbìnrin yẹn lò táàpì ládélé bọ̀ kò ní já délé bọ̀ ìyẹn tó bá sì zina lẹ́yìn rẹ̀ ìdájọ́ ọmọge ní ọgbà ẹnìkan ó ti ṣe zina rí yẹ bá ṣe pé zina di tọrọ fọkálẹ̀ obìnrin ni ó ti ṣe zina rí ẹnìkan wọn fẹ́ ní ìsìn ní fífẹ́ gidi ṣé ọmọge lọ fẹ́ ní àbádélé bọ̀ lọ àwọ fáàkì ẹni tó fẹ́ wọlé o gbogbo ara rẹ̀ rí nìsín o but we are talking about the meaning tẹmọ pé tó fi mú ọkùnrin tẹ́lẹ̀ sí halal ni àbí haram halal bí òfin ṣẹ̀ríà wọn lọmọge náà ìyẹn ní pé lẹ́yìn zina kan tó bá tún ṣe zina mi irú ìyàwó láti máa fi jẹ ìyá ọmọge torí kò tí ì dádélé bọ̀ kò tí ì dádélé bọ̀ tọ́ lẹ́ngbọ́n wọ̀nyí bàbá màmá o ti lọ́kọ o ti níyàwó kọ́dà o ti lọ́kọ rí o ti níyàwó rí o sí pẹ̀lú ìyàwó rẹ mọ́ o sí lọ́dọ̀ ọkọ rẹ mọ́ o ti dádélé bọ̀ gbàgbé ẹ̀ tó bá ṣe zina wọ́n pọ̀ ni kí wá tún ṣe pípa ilé o kì í tún ṣe pípa tàlàáfíà kí wọ́n kàn bẹ lórí rárá o
wọ́n sọ lóko tí èkú sẹ́yìn mọ́ kókò tí wọ́n sọ yẹn tí èkú akẹ́kọ̀ọ́ kì í sókò tẹ́lẹ̀ yìí sì fi kọ́ lọ wá mọ̀ amadu òkúta kó ajẹ́ kí n là ń sọ yẹn ní òní ó tó kú àwọn akọ òkúta wọ́n ní kí ló dé tẹ́ fi ní kí wọ́n sọ lóko wọ́n ní torí gbígbà tí ń ṣe zina yẹn ó experience pé gbogbo ara òun ló gbádùn now nígbà tó ti fẹ́ di punishment gbogbo ara náà ló yẹ kó gba tiẹ̀ so tẹ́ máa ń sọ kékeré tí ká máa sọkùn ẹ máa ń sọ ẹ̀yìn wọ́n á kẹ́ ẹ̀yìn ro ikú ìmọ̀lẹ́ ti lè tètè kú wọ́n kó fún lórí ni so wọ́n káò tó yẹ kó tó bá ti gbábì ká báyìí tí kò ti dé nínú ẹ̀kọ́ tó wà ń bẹ̀ nìkẹ́ lómi náà tó ti ní plan bó ní ní abọ́la ìdílé ọ̀rọ̀ àbí onírọ̀ yọ ọ̀rọ̀ bá jẹ́ pé actually tí wọ́n ti wo screen tó ṣẹlẹ̀ yẹn no ẹ wá ṣe díẹ̀ no so torí ẹ̀ tó máa ń lò fi ṣẹ̀ríà ọ̀daràn yóò dínkù ẹlẹ́kejì an-nafs bin-nafs ẹ̀ ń bá pààyàn ọ̀pá ẹ̀mí ìlú àwọn ti tẹ̀ lọ bọ́t pẹ̀lú mọ́jà méjì wọ́n jẹ́ pé ọ̀pá nípa ọ̀tẹ̀ ó sì pa pẹ̀lú ntírù rẹ̀ máa pààyàn láti rí pé àárín wa àti ẹ̀já wà wọ́n ní tọ̀tẹ̀ ó sì pa pẹ̀lú ntírù rẹ̀ máa pààyàn bí kò lọ gbé ma kó ṣútẹ̀ bí kò gbádà kó sá bí kò múdà kó kọ́kọ́ rẹ bí kò mọ́bẹ̀ kó gun bí kò tálọ́fà gbogbo nǹkan yìí máa ń pààyàn so ìyá apá kan wà láàrin àwọn olùmọ̀ ń pa pé kápẹ́rù kọ́kọ́ àwọn Fúlàní ló fi nà kún kọ́ so ètò ọ̀dọ́gba náà ní pé irú rẹ̀ máa pààyàn kọ́dà tí yẹn bá sọ pé wọn á ní kí wọ́n pọ́ náà ni lọ́ba gbé mọ́tò lọ́ba fi gbà wọ̀lọ́ pa ọmọ àmà pa ni torí ẹni tó bá pààyàn wọ́n pa ni o gbogbo kìnnì kan àjẹ́ òfòkà lòun oṣó lòun èmèrè lòun wọ́n pa inú rẹ̀ ó dùn àjẹ́wò ni ọbẹ̀ oníran àjẹ́wò ni bọ́ oníran tó ti pé nínú Islam ìdá àwọn ìbẹ́ orí ẹ̀dànù orí ọ̀daràn so torí ẹ̀ òfin ṣẹ̀ríà nìyẹn tí ìwọ náà bá ti mọ̀ pé tó bá pààyàn wọ́n pa ọ̀dẹ̀kùn àbò nídẹ̀kùn ọ̀dẹ̀kùn láwọn àwùjọ tiwa lónìí èèyàn pààyàn ọmọ kan ò ní pa ó bá ti sọ pé mi mọ̀ pa kálukó tutù lẹ́ka mọ́pẹ́ mi náà lẹ́ni tó yẹ kí wọ́n mú lọ wájú ilé ẹjọ́ kí wọ́n ṣe púpọ̀ náà yóò tún wá di ẹrù jẹjẹ gbogbo àwọn yóò ti torí rẹ̀ sápò lágbolé pé ẹni tí wọ́n bá bí da kó sẹ́kù lágbolé yìí so òun ò rí pọ̀ nípa gbogbo wọn náà ni ẹ lọ béèrè kútọ́ pa lágbájá ń bọ̀ láàánú wa ń bọ̀ lágbájá wa gbogbo àwọn ló ti bàjẹ́ tó bàjẹ́ láì ṣe màálù akramakumullah ẹni tó bá ti pa ìwọ̀n pa ṣùgbọ́n láwọn òfin tá tẹ̀lé wọn tó sọ pé wọ́n pa nísìnyí ká pé ẹ̀yin mẹ́wàá lẹ́jọ́ pa wọ́pọ̀ sí kúpa ẹnìkan lábẹ́ òfin ṣẹlẹ̀ àtàbárí pé ọ̀tẹ̀ ló mú yín pa ẹ sì pa pẹ̀lú ntírù rẹ̀ lè pa gbogbo yẹn mẹ́wàá wà lápá yìí sì yà kàn wọ́n mú o ẹgbẹ́ kan tí Umar sọ wọn ni law tamala alayhi ahlu Sana'a laqataltuhum bih tí gbogbo ẹni tó wà ní Sana'a àti Yemen capital Yemen tó bá kó gbogbo wọn jọ lẹ̀dí àpòpọ̀ tí wọ́n pa gbogbo wọn nípa torí rẹ̀ ẹ̀mí wọn má ṣe kúpa ẹ̀mí ẹnìkan torí kí wọ́n má bàa pa wọn náà ẹlẹ́kẹta wat-tariki li dinihi al-mufariqi lil jama'a ẹni tó bá lóun ṣe Islam ma tó yapa sáwọn mùsùlùmí wọ́n pa ni o lọ́ngbọ̀n yẹn o ayò sí nínú Islam pé mi ń ṣe Islam ma nígbà tó wọn ló ṣẹ̀ríà náà lẹ́mọ̀ gbá wọn oríṣiríṣi ẹnìkan ti gba Islam ń gbọ́ ya òfin lẹ̀ wọ́n ní kí ló dé ó ní bàbá òun ló ní kó o ṣe Islam bàbá òun tún yọ sọ́n lójú oorun ó ní kó o fi lẹ̀ lábẹ́ òfin ti ṣẹ̀ríà wọ́n kì í fi tipátipá mú yàn di mùsùlùmí àbí ìyàwó lẹ́rí tá a mú ní tipátipá la ikraha fi ddin a kì í jẹ ní pásẹ̀sì a ní mọ́ tipátipá pé àfi kó di mùsùlùmí àmọ́ tó bá ti di mùsùlùmí ayò sí pé o lè fi Islam sílẹ̀ kájọ yé wa yàtọ̀ wà láàrin kó tó di mùsùlùmí àti lẹ́yìn ìgbà tí ó bá di mùsùlùmí torí nínú òfin tí wọn náà ti gbà ní pé njọ́ tó bá ti lóò ṣe Islam ma wọ́n pa gbogbo ẹtí bá di mùsùlùmí ẹ fi yé bẹ́ẹ̀ o nínú òfin tó gbà lónìí o ní pé òní fẹ̀sìn sílẹ̀ nítorí pé njọ́ tó bá ti fi sílẹ̀ ìdájọ́ rẹ̀ ni pé wọ́n pa Ànábì sallallahu alayhi wa sallam nínú hadith Abdullah bin Abbas radiyallahu anhuma ilé tí Imam al-Bukhari àtàwọn míì gbé jáde Ànábì ní man baddala dinahu faqtuluhu ẹnikẹ́ni tó bá ti pa Islam rẹ̀ dà tó lóun ṣe máa pa òfin Allah ayò sí láti sọ pé mo rí pé òpé mi mo ti fi lẹ̀ bí ọba pé wọn náà pé kọ́ wà láyé wọ́n pa ọ́ ni òfin ṣẹ̀ríà nù àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ní Islam sọ pé wọ́n lè ti torí rẹ̀ pààyàn àwọn nǹkan mìíràn tún wà yàtọ̀ sí mẹ́ta yìí tó ṣe pé ṣẹ̀ríà tún sọ pé wọ́n lè ti torí rẹ̀ pààyàn bí ẹni tó jẹ́ dánadáná fọ́lífọ́lí ajínigbé ọba yìí jẹ́ òbílẹ̀ jẹ́ gbogbo àwọn eléyìí Islam gbà pé ká pa wọn innama jaza'u alladhina yuharibuna Allaha wa rasulahu wa yas'una fil ardi fasada أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم kò sí ẹ̀san méjì fáwọn ẹni tí ń ja Allah àti ìránṣẹ́ rẹ̀ lógun àwọn ẹni tí ń gbìyànjú àti rí i pé àwọn ya òbílẹ̀ jẹ́ ju wípé kẹ́ pa wọ́n ní pípa gidi lọ Olúwa Ẹlẹ́dàá ní kẹ́ pa wọ́n pípa gidi lábẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá jẹ́ ọ̀bàyéjẹ́ òbílẹ̀ jẹ́ wọ́n sì kó pa ọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà àyà yìí ń bẹnu àyà tó máa ń lò láti pa àwọn ẹni tí ń gbé kokéwọ́n wọ̀lú wọn bẹnu ayat lè lò fẹni tí ń pọn títà wọn ló ń sọtí wọn pọ ni wọn bẹnu ayat máa ń lò dánadáná adigunjalè ajínigbé gbogbo tẹsán máa lọ jókòó lásìmílì kájá máa kékeré fẹsẹ sí Islam dáa pọ̀ òfin tí Allah ti gbé kalẹ̀ ní ọba yín láàmú ẹni bí àwọn ẹni tó lọ ọ̀rọ̀ máa rọndórondó mú tí wọn fi tipa bá wọn lò òfin yìí náà bá wọn mú wọn pa wọn pípa gidi
àwọn yóò sọ lábò àbí kọ́ kàn wọ́n lágbélébùú láàyè kó kú bẹ̀ sẹ́mi kẹ́ni tẹ́ni lọ́tẹ́ ń bọ̀ nípa ẹgbàá mi kẹ́wé so 15 kẹ́fi kan orí ẹ̀ èso 9 kẹ́fi kọ́wọ́ kẹ́fi kẹsẹ̀ kẹ́ máa lọ kẹ́ máa bọ̀ kọ́ máa kérora pé tó ń gbé débẹ̀ àwọn gbé débẹ̀ gan aw tuqatta'a aydihim wa arjuluhum min khilaf àbí kẹ́ gé ọwọ́ àti ẹsẹ̀ wọn ní pàṣípààrọ̀ ẹ jọ̀wọ́ tó ẹ gé sósì aw yunfaw min al-ard àbí kẹ́ káwọn kó lẹ̀ pátápátá fọmọ rí wọn máa Allahu ni dhalika lahum khizyun fi dunya gbogbo ìta wíyọ jẹ́ ìdójútì ní fún wọn láyé ń bì wa lahum fil akhirati adhabun adhim ìyà ńlá ń bẹ fún wọn lọ́la al-qiyamah kuma torí ẹ nínú wọn náà ni as-sa'il wọn lẹni tó fò gánà lé àwọn èèyàn tó wọlé Islam sọ pé tẹ́ ẹ bá ní ọ̀nà kan tẹ́ fi lé lé kọ́ lọ ju kẹ́ palọ̀ ẹ pa ẹ̀jẹ̀ rẹ̀ dànù kò sẹ́ni tí ó dàn fún inú rẹ̀ náà ní ẹnìkan fẹ́ jáwó rẹ̀ gbà mọ́ lọ anábì lọ gbọdọ̀ fún tó bá bá mi jà kọ́ bá jà tó bá jẹ́ pé mi mọ́ bá pa ńkọ́ jahannama ni lọ tó bá kó lọ pa mí ńkọ́ aljanna ni wọ́n lọ so àwọn nǹkan tí Islam gbà pé wọ́n lè ti torí rẹ̀ pààyàn mí náà wà yàtọ̀ sí léyìí ó túmọ̀ sí pé ìyàwó ni kò fẹ́ o má ṣe zina o tó bá ti níyàwó jẹ́ kí ìyàwó rẹ̀ ó tu ọkọ tẹ ọlọ́run má wá wakú waka o kọ́ má bàa rírì kúrì o òfin kan bẹ tí ń retí rẹ̀ tó ṣe pé tí o bá ti lè jìyà rẹ̀ láyé tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmù ó ní garanti wọ́n máa bẹ tahtal mashi'a bákan náà má ṣe kú pààyàn má ṣe kú pààyàn gbogbo àwọn àṣà burúkú àṣàkáṣà tí o bá ń bá ká ọ̀rọ̀ ní ti tọrọ má kọ́ èmi ni mo kọ́ ẹgbọ́n èmi mọ̀ kọ́ láì ṣe wúrẹ́ tó bá pé wúrẹ́ léwúrẹ́ gan dáràn tí ọbẹ̀ ọ̀pẹ́ kọ́ bó ń pa láti wá péyàn ẹni pé ọmọ Yorùbá àwọn ọ̀rọ̀ tí o ti tọrọ ó kù báwo sẹ́mi kí lẹ́yìn náà nínú àwọn àṣàkáṣà ni o lè dẹ́mi wọ́n ti lè gbẹ̀mí bákan náà kó o ti jẹ́ mùsùlùmí kó o lóò ṣe Islam ó léwo torí ẹ̀ abẹ́ Allah kọ́ mọ́ pa wá dasa ìdá ó ràn wá lọ láti máa mójú tẹ̀sìn wa gbogbo ní tí ó ti ká máa ń sẹ̀sófin rẹ̀ kó lè wá jìnnà sí ní tí ó ti ká lè máa pa òfin rẹ̀ má ó sì ní rọrùn fún wa abẹ́ Allah kọ́ dákun kó sọ alọ́ màlìjánà subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.